Good afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. Yeah, today's gist is that Queen Naomi, she returned one of the cars that Kabiyesi brought for her. She returned it back to the palace, and they said the car cost almost 20 something million naira. So my people, if today is your first time on my channel, please can you go straight and press that notification bell so that whenever I post any gist you can get it. And to my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay, lọ́wọ́ yín á máa lọ o, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní Queen Naomi, wọ́n ní wọ́n drive lọ sí palace Kabiyesi o, wọ́n ní wọ́n lọ return mọ́tò èyí tí Kabiyesi rà fún wọn pẹ̀lú kíì mọ́tò yẹn àti ìwé mọ́tò yẹn. Kí ló dé, kí ló fà, ẹ jẹ́ ká gbọ́. Mo rò pé wọ́n ní few months ago Kabiyesi ra mọ́tò yìí fún Queen Naomi. Wọ́n tiẹ̀ ní pé mọ́tò yẹn belong to the palace ni tí Kabiyesi gbé fún wọn. Ṣùgbọ́n ṣe mọ̀ bí nǹkan ṣe ń lọ, Queen Naomi ò fẹ́ ó di nǹkan kan tó bá jọ mọ́ ọ̀rọ̀ Kabiyesi àbí tó bá jọ mọ́ nǹkan Kabiyesi. Ẹ mọ̀ pé àwọn olórí yìí tó bá yá wọn máa sọ̀rọ̀ pé ṣe bó gbé mọ́tò kan fún, ṣe bí kò return ẹ̀. So Queen Naomi fẹ́ kọ́ mọ̀ pé àwọn ò wá after owó Kabiyesi o. So wọ́n ní pé Queen Naomi dá mọ́tò yẹn padà fún Kabiyesi. Wọ́n ní bí Kabiyesi ṣe dé tí Kabiyesi rí mọ́tò yẹn, wọ́n ní Kabiyesi scatter palace ni o. Wọ́n ní wọ́n da gbogbo palace rú ni pé orí wọn, ipe inú ti bí wọn, ipe orí wọn ṣe ṣé lóòótọ́ ni ọmọbìnrin yìí fẹ́ fi mí sílẹ̀? Ṣé lóòótọ́ Naomi ò fẹ́ fẹ́ mi mọ́? Ṣé lóòótọ́ ni Naomi fẹ́ lọ? Kí ló ń ṣẹlẹ̀? Wọ́n ní Kabiyesi, wọ́n náà da gbogbo palace rú ni o nígbà tán rí mọ́tò yẹn tí wọ́n pààkẹ́ sí inú palace wọn. Ẹ̀yin èèyàn lé, Queen Naomi èèyàn dáadáa ni Queen Naomi. Kí ni wọ́n fẹ́ kíìpù mọ́tò Kabiyesi fún nígbà tán láwọn fẹ́ move on pẹ̀lú live àwọn, ipá àwọn ò fẹ́ ní anything ṣe pẹ̀lú Kabiyesi mọ́. So the best thing náà ni kí wọ́n dá mọ́tò Kabiyesi padà. Kò sí nǹkan tí wọ́n fẹ́ fi mọ́tò Kabiyesi ṣe. Tó bá jẹ́ lòmíì ni tó jẹ́ olójú kòkòrò obìnrin, ó máa lọ ta mọ́tò yẹn ni. Wọ́n ní tó bá fẹ́ ta mọ́tò yẹn gan, ipe ó máa fẹ́ wọ 15 million tó bá fẹ́ tà. Ṣùgbọ́n Queen Naomi ò fẹ́ mú nǹkan tó jọ mọ́ nǹkan Kabiyesi, wọn fẹ́ mú dání. Ìtorí ẹ̀ ni wọ́n fi gbé mọ́tò yẹn padà fún Kabiyesi. And I'm so happy that Queen Naomi can do that. Wọ́n ní Kabiyesi bínú, ipe Kabiyesi ní pé kí ló dé tó jẹ́ pé Queen Naomi máa ń bínú sódì, ipe Queen Naomi ò grow up. Ipe tó bá yẹ pé Queen Naomi grow up ni wọ́n máa ti ń take ọ̀rọ̀ personal jù. Ipe tó bá yẹ pé Queen Naomi grow up ni, ipe Queen Naomi ò ní dá mọ́tò padà. Kabiyesi, ẹni Queen Naomi ò grow up. Tí Queen Naomi bá tún fẹ́ grow up ńkọ́? In fact, ọ̀rọ̀ yín máa ń yà mí lẹ́nu Kabiyesi. Ẹni Queen Naomi ò grow up. Ẹ ń ṣe marriage. Ẹ ń ṣe marriage Elizabeth. Ẹ bẹ̀rẹ̀ sí ná 189 million. Ẹ wá ní èèyàn grow up. Tó bá tún fẹ́ grow up ńkọ́? Ṣé ẹ rè pé Queen Naomi fẹ́ wá sí palace yẹn kójú wọn máa rí rádaràda ni? Àbí ẹ rè pé Kabiyesi Queen Naomi ráyè gbogbo nǹkan táwọn olórí yín ń ṣe ní palace? The only thing tí Queen Naomi lè ṣe náà ni kán move on pẹ̀lú live wọn. Nǹkan tó bá dẹ̀ jọmọ́ nǹkan yín kan dá padà. Wọn ò ní láti kó nǹkan yín dání because àwọn kọ́ ni wọ́n ní. Kò sí nǹkan tó fẹ́ kó nǹkan yín dání fún. So gbogbo nǹkan tó bá jọmọ́ nǹkan yín, gbogbo ẹ̀ pátápátá kán dá padà, kán return ẹ̀. Bọ́mọ tó gbẹ̀kọ́ bó ṣe máa ń ṣe nìyẹn. And I'm so happy for Queen Naomi. Ọlọ́run Elédùmarè, ó wà lórí ìtẹ́ ẹ̀. Ó máa dá oníkálùkù lẹ́jọ́. Because mo mọ̀ pé nǹkan tí Queen Naomi go through ní palace Kabiyesi kì í ṣe nǹkan kékeré. So kọ́lọ́run Elédùmarè kó bá wa fi ọkàn Queen Naomi balẹ̀ ni. Ọlọ́run á dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ ní àṣẹ Ọlọ́run ọba. So ẹ̀yin èèyàn lè gist ta gbọ́ nìyí o, ta ní ká wá sọ fún yín. Wọ́n ní bí Kabiyesi ṣe wọ palace báyìí, wọ́n nínú bí Kabiyesi ni o, wípé orí wọn, wípé bí ìgbà tó yẹ pé orí wọn scatter ni pé kí ló ṣẹlẹ̀ ọmọbìnrin yìí tó fi máa dá mọ́tò yìí padà. Wọ́n ní ṣe ló dàbí ẹ̀ ń porí wọn scatter. Wípé wọ́n ní kí ló ṣẹlẹ̀ tó fi máa dá mọ́tò yìí padà, pé kí ló dé tó dá mọ́tò padà.
wípé kò yẹ kí ó dá mọ́tò padà. So I'm so happy pé Queen Naomi dá mọ́tò yẹn padà. I'm so happy pé wọ́n dá padà. Inú mi dẹ̀ dùn. So that wọn ò ní máa fi sọ̀rọ̀ lọ́la lẹ́yìn ọ̀la pé ó gbé mọ́tò lọ kò return mọ́tò. Ṣé báwọn ti sọ ipò mojú ọ̀rọ̀ lá ní rí ní Queen Naomi. Ẹ̀dẹ̀ mọ́ ipò tí máa ń sọ tẹ́lẹ̀. So ojú ti gbogbo wọn o. Bí Queen Naomi ṣe return mọ́tò nìyẹn o. So ẹ̀yin èèyàn legis tí mo gbọ́ ní tí mo ní kí n wá sọ fún yín o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe o. Ẹ lọ subscribe o so that ẹ máa lè máa gbọ́ new gist. Ẹ̀yin èèyàn lé gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ń subscribe tẹ́ ń share tẹ́ ń like òkè òkè lọ́wọ́ yín á máa lọ o. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ o ní àṣẹ Ọlọ́run ọba. Àníkún owó àníkún ọmọ àníkún àlàáfíà ló máa jẹ́ tiyín o. Thank you very much for supporting, for sharing, for liking my video. God Almighty will bless you.